صدقة. قال ليس أسأل عن ذي، إنما أسأل عن التي تموج كما يموج البحر. قال وإن دون ذلك بابا مغلقا. قال فيفتح أو يكسر. قال يكسر. قال ذاك أجدر ألا يغلق إلى يوم القيامة. فقلنا لمسروق سألوا أكان عمر يعلم من الباب؟ فسأل فقال نعم، كما يعلم أن دون غد الليلة. حديثي أفاوى الإمام البخاري عليه رحمة الله وبواباره باب الصوم، باب الصوم كفارة. ojúpọ̀nà hadith da fẹ́ kàyí kókó tó a fẹ́ mú jáde ń bẹ̀ bó jẹ́ pàwọn nǹkan mìí tún bẹ̀ẹ̀bẹ̀ tá sọ̀rọ̀ lélẹ́rí, ṣùgbọ́n ìdí tí al-imam al-bukhari tí wọ́n fi mú hadith yìí wá ní abẹ́ kitabu sawm, in tí wọ́n fẹ́ lò ń bẹ̀ náà ni wípé as-sawmu kaffara. ó ní pé àwẹ̀ tẹ́ rí yẹn yálà àwẹ̀ ọ̀ranyàn Ramadan ni àbí àwẹ̀ tatawwu, gbogbo tí ń jẹ́ àwẹ̀ pátá kàfàrà ni, ìhádànù ẹ̀ṣẹ̀ ó ní àwẹ̀ jẹ́. jàmáà pò láti fẹ́ ṣe táà ní mọ́ ní àwọn ibi táà kù sí gẹ́gẹ́ bí ọmọnìyàn. ìtànjẹ ṣaitan oníkọ́mọnìyàn máa lérò wípé òun ti pé tán, òun ti ṣe bó ṣe yẹ kóhun ṣe là, kò sí bá a ṣe wò pa mọ́ ṣe tó àtúmọ̀ láwọn ibi táà kù sí tó pọ̀ gẹ́gẹ́ bí ọmọnìyàn. ṣe wá rí àwẹ̀ táà máa ń gbà yẹn nínú àánú Ọlọ́run ọba èyí tó tóbi lérí ọmọnìyàn ló jẹ́. yálà àwẹ̀ èyí tó jọ́ran yẹn ni àbá àwẹ̀ ti tàtọ́wọ̀, gbogbo ìran tí ń jẹ́ àwẹ̀ pátá kàfàrà. ìyẹn láfìrí pé lábẹ́ báàbù yìí al-imam al-bukhari alayhi rahmatullah wọn ò sọ wípé sawmu ramadan kàfàrà, wọn ò sọ pé àwẹ̀ ramadan ìhádànù ẹ̀ṣẹ̀ ló jẹ́. wọ́n lo alf wa lam lil jins, gbogbo tí ń jẹ́ àwẹ̀ pátá as-sawmu kaffara. gbogbo nǹkan tí ń jẹ́ àwẹ̀ pátá yálà àwẹ̀ ọ̀ranyàn ní tí ṣe Ramadan àbí àwọn àwẹ̀ àgbàgbọ́ rẹ̀ tá a máa ń gbà yẹn kaffara òun ló jẹ́. kí ni dídá fi sọ eléyìí? a rí wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní man sama Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi. òjíṣẹ́ Ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan ní ti iman, tí èsì pé kèfèrí ni ọ́, anta mu'min, mu'mini ni ọ́, ó gba àwẹ̀ Ramadan wa ihtisaban, ó sì gbà pẹ̀lú àníyàn pé wọ́n ní gbà mo gbà mo fẹ́ gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run. ẹni tó bá gbà bẹ́ẹ̀ ghufira lahu ma taqaddama min dhanbi. gbogbo nǹkan tí onítọ̀hún bá ti síwájú nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run ó foríjì. ìyẹn túmọ̀ pé Ramadan yẹn ó ha ẹ̀ṣẹ̀ yẹn ó ha dànù àwẹ̀ Ramadan. bákan náà nínú ẹgbàá hadith mi anabi sallallahu alayhi wa sallam, anabi ni wa Ramadan ila Ramadan mukaffiratun lima baynahun mashtunibatil kaba'ir. wọ́n ní ṣe ẹ̀rí Ramadan tẹ̀sín tàgbà títí tí Ramadan ilé yóò tún fi wọlé, ìhádànù ẹ̀ṣẹ̀ ló máa ń jẹ́ fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké
tó ṣeé ṣe ká fara kó láti rọmọdọ́ọ̀nù ìsìn títí di rọmọdọ́ọ̀nù eléyìí. So ẹ̀rí eléyìí fi yé wa wípé sọ́ọ̀mù Ramadan èyí tó jẹ́ àwẹ̀ ọ̀ranyàn ni ó máa ń ha ẹ̀ṣẹ̀ wa dànù. ọ̀kan ní oríire táwọn mùsùlùmí ṣe tí kò sí fẹ́ lòmíì tí kò sí nínú agbo Islam tẹ́lẹ̀. ẹbí wọn léèrè gbogbo àwọn àwẹ̀ táwọn ń gbà ẹ̀ṣẹ̀ wo ló ha dànù. ìdí ni tó fi jẹ́ pé ní tó pa ẹ̀ṣẹ̀ àwa mùsùlùmí rẹ̀ ó pọ̀ hátà tàbá ń ṣàlùwàlá ẹ̀ṣẹ̀ wa ó tún máa lọ láti lè túmọ̀ ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ tó pọ̀ lórí wa. bákan náà ká lọ mọ̀ wípé kìí ṣe àwẹ̀ Ramadan nìkan ló máa ń ha ẹ̀ṣẹ̀ dànù, gbogbo ìran tí ń jẹ́ àwẹ̀ ó máa ń ha kàfàrà ló máa ń jẹ́. Ànábì sallallahu alayhi wa sallam ní hadith àfọ́ Abu Sa'id wọn ni man sama Ramadan wọn ló jíṣẹ́ Ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan wa arafa hududa gbogbo àwọn ààlà àwẹ̀ náà téèyàn kíyèsí dáadáa kaffara ma qabla gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ téèyàn ti ṣe ṣáájú gbogbo ẹ̀ ní àwẹ̀ yìí yóò bá yàn hàdà yìí nínú ẹ̀ṣẹ̀. bákan náà nínú hadith Abu Qatada wọn lànà bí sọ pé inna siyama Arafa yukaffiru sanatayn wa siyama Ashura yukaffiru sana. òjíṣẹ́ Ọlọ́run bá ní ṣe rí àwẹ̀ ọjọ́ Àràfá èyí ò kì í tún ṣe àwẹ̀ ọ̀ranyàn láàfin lè mọ̀ wípé kì í ṣe àwẹ̀ Ramadan nìkan ló máa ń ha ẹ̀ṣẹ̀ yẹn dànù. wọ́n ní ṣe rí àwẹ̀ ọjọ́ Àràfá ó máa ń ha ẹ̀ṣẹ̀ odidi ọdún méjì yóò ha dànù fún ni. wa siyama Ashura àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù Muharram ọjọ́ Ashura yukaffiru sana odidi ọdún kan òun ni yóò parẹ́ yóò ha dànù. gbogbo àwọn àlàyé tá a mú wáyé àfihànlẹ̀ fún wa wípé gẹ́gẹ́ bí Imam al-Bukhari báàbù yìí tí wọ́n ní as-sawmu kaffara kálọ̀ mọ̀ pé kìí ṣe àwẹ̀ Ramadan nìkan olómọ ha ẹ̀ṣẹ̀ dànù. gbogbo ẹnikẹ́ni nínú mùsùlùmí tí Allah subhanahu wa ta'ala tọ́lọ́n bá kẹ́ ọ tó fi àwẹ̀ gbígbà tó fi rọ̀ ọ́ lọ́rùn òkú oríire. gbogbo ẹnikẹ́ni kátútù sọ tí Allah subhanahu wa ta'ala tó bá fi àwẹ̀ gbígbà tó bá fi rọ̀ yàn lọ́rùn onítàn òkú oríire. àwẹ̀ Ramadan ìtọ́jọ́ rẹ̀ bákan náà àwẹ̀ àgbàgbọ́rẹ́ tọ́lọ́n bá tún fi rọ̀yàn lọ́rùn oríire tó tóbi ni. Abu Umama al-Bahili ọlọ́bá Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní kí òjíṣẹ́ Ọlọ́run ọba ó ṣàlàyé fún iṣẹ́ wo ni ṣe olóore tó dáa púpọ̀ tó ń lè máa ṣe. Ànábì ní alayka bis-sawm alayka bis-sawm Ànábì ní àwẹ̀ mójútó àwẹ̀ fa innahu la idila lahu wa fi riwaya fa innahu la mithla lahu wípé só orí àwẹ̀ kò láfiwé o kò lákẹgbẹ́ orí ẹ̀sìn ó ń bẹ níbi àwẹ̀ gbígbà orí àlàáfíà ara ó ń bẹ níbi àwẹ̀ gbígbà orí ìṣọ́ ó ń bẹ níbi àwẹ̀ gbígbà oore ìsúnmọ́lọ́hun ó ń bẹ níbi àwẹ̀ gbígbà. àwọn àfáà wọ́n ní ṣe rí àwẹ̀ nígbà tọmọnìyàn bá gbà àwẹ̀ àti ṣe àti pín ìpín kan nínú ìjẹ́ àdámọ́ àwọn màláíkà tó pa àwọn màláíkà tẹ́ rí yẹn la ya'kulun wala yashrabun àwọn màláíkà yìí jẹ wọn kìí mú. bákan náà wọn ò lóbìnrin débi wọn ò lọ́kùnrin wọn ò lóbìnrin débi wọn ò níyàwó tí wọn máa súnmọ́. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala wọ́n fẹ́ fi yí àwọn màláíkà wípé ẹ̀dá ọmọnìyàn tó ń dá
ọlọ́run ọba gbọ́lá fún bani Adam. ọlọ́run wà jẹ́ káwà láàrin oṣù kan nínú Ramadan a ó mú ìṣesí nínú ìṣesí àwọn màláíkà, ọlọ́run fi àwọn màláíkà pé àníṣe alọ́lá. oṣù kan péré ọlọ́run wà bá wa fi àdìpèlé ẹ̀san sí bí ẹni pé gbogbo ọjọ́ ayé la fi jẹun. so ààwẹ̀ àǹfààní tó pọ̀ wà ńbẹ̀. arúnú àwọn sálàf tó ṣe wípé àárẹ̀ ń ṣe wọ́n ìtàn sì fi kí ọ àárẹ̀ yẹn ààwẹ̀ náà ni àárẹ̀ yẹn sì lọ. ọ̀gọ̀ọ̀rọ̀ àárẹ̀ míì ń bẹ tó ṣe wípé ààwẹ̀ ní ìwòsàn rẹ̀, ààwẹ̀ ó ní ìwòsàn rẹ̀. walakin akthara an-nas la ya'lamun, ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè máa ma. as-sawmu kaffara, bab as-sawm kaffara, ojúpọ̀nà ààwẹ̀ tẹ́ rí yóò kàfàrà ní ìhádànù ẹ̀ṣẹ̀ ní ìhádànù àìsàn ní ìhádànù fìtínà ní ìhádànù kí ìfẹ́ ẹnu kó jẹ gàba léèyàn lórí. torí pé kò sí bí èèyàn ṣe lẹ tó ní imán tó bá dínú Ramadan èèyàn máa ń ní kápá lórí ẹ̀mí èèyàn máa ń ní kápá lórí ẹ̀mí. torí pọ̀ mọ́ nìyàn ẹ̀mí tẹ́ rí yẹn ó mọ̀ ń pa wá láṣà ìdá. kódà ìgbà míì ẹ̀mí a máa ní kápá lórí èèyàn mi ní ṣe ó padà ṣe ẹ̀mí yóò tí ọ tó padà ṣe nǹkan yìí. ṣùgbọ́n fi Ramadan, nínú oṣù Ramadan a sábà máa ní kápá lórí ẹ̀mí wa. kò sí ẹ̀mí ó sọ pé jẹun mú mi ẹnìkan kò rí ọ ìyẹn a'udhu billah mò ń gbà ọ. kódà ẹni tó yẹ pé ìrun rẹ̀ gan ò ṣe réédé ẹ̀ nílé kó já àwẹ̀ rẹ̀. nínú oore tí ń bẹ níbi àwẹ̀ òun ni pé èèyàn máa ń ní kápá lórí ẹ̀mí èèyàn. ní ọdún kan àwọn àfọ́ àwọn akọ́lọ́n kó bá ṣe dáadáa fún wọn, Fadilatu Dr. Khadimul Mustafa hafidhahullah wa ra'ah. àwọn tẹ̀lé wọn lọ sí ìjókòó kan. ìjókòó yìí ó bùkátà kí wọ́n lọ síbẹ̀ fún díkà àbí dìímì. bàtà wọ́n wà nínú ọkọ̀ wọ́n sọ pé ìjókòó yìí kò ṣe ìjókòó bí táwọn sábà máa lọ, ṣùgbọ́n fún díkà àbí dìímì làwọn fẹ́ lọ. ṣùgbọ́n tá bá débẹ̀ kì í ṣe bí táà ti jẹun, wọ́n lè gbóúnjẹ kalẹ̀ o ṣùgbọ́n kì í ṣe bí táà ti jẹun. bàtà débẹ̀ àwọn èèyàn pín sí ọ̀nà méjì. a rí nínú àwọn tí wọ́n sọ wípé lóòótọ́ kìí ṣe ibi tó ti yẹ ká jẹun nìyí, àmọ́ ẹni tó gbé oúnjẹ yìí kalẹ̀ tá a bá wù dáadáa ìyà ò jẹ kò jẹ gbèsè lórí nǹkan yìí. so béèyàn bá jẹ oúnjẹ yìí béèyàn bá délé gan èèyàn ó kábàámọ̀ rẹ̀. kí n la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ kò lè yé dáadáa ìgbà tí Símbì Àtọ̀ Abíọ́lá ló jáde láyé. bá a ṣe wá débẹ̀ so everybody náà ti agree pé àṣẹ lára máa jẹun lé olókùn, so n kálukú ti gbọ́ yí bẹ́ẹ̀. ṣùgbọ́n mujarradu wípé ẹni tó ní ilé ẹ̀kọ́ ní ìyàwó ẹ̀ jáde láyé, official invitation sí ni àfa àwọn gbúdọ̀ wà bẹ́ẹ̀ ìdí táwọn fún lọ ní. ṣùgbọ́n ibẹ̀ ṣe ilé oúnjẹ gbàdébẹ̀ àwọn èèyàn kún sọ́nà méjì. ẹlẹ́mìíràn pé tán bá ní ká má jẹ́ ilé olókùn bí ìtìlẹ̀ Abíọ́lá kọ́, torí pé ìlà tó wà ń bẹ̀ ni pé bọ́yá ẹlòmíì jẹ gbèsè, ṣùgbọ́n iṣẹ́ Abíọ́lá lásọ pé ó jẹ gbèsè ìlà yẹn kò sí ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ní musafir ni wá lórí àjò. àwọn ìpín kan wọ́n bọ̀ torí pé oúnjẹ yẹn lómi téèyàn bá jẹun bí yóò dùn ọ̀gá, torí pé serve yourself kò sì sí ìrún oúnjẹ tí ò bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ lọ́dún náà. ìpín kejì sọ wípé
ara àlẹ́tọ̀ kájọ mbẹ́. Ní kúkúrú ìgbà tí ètò yìí wá parí, ọlọ́run bá kó bá foríjì Mashood Kásìmáwò Ọláwálé Abíọ́lá, Allahumma ighfir lahu warhamhu. Wọ́n wá ní kó tí vote of thank, ó fẹ́ kí gbogbo àwọn àfà ìgbà tí tó parí. Eléyìí tí mo ń sọ yìí o, mo wà ń bẹ̀ ní o. Gbogbo ẹni tí ó bá sì jẹ́ akẹ́kọ̀ọ́ lọ́dún náà ní Shaykh Abíọ́lá tó náà lọ, ó ní ó máa jẹ́rìí sí tí mo sọ. MK Abíọ́lá wá ní ìgbà òun kí gbogbo àwọn àfà o, gbogbo àwọn oúnjẹ tẹ́ rí Abíọ́lá ò dáná oúnjẹ o, wọn ò dáná oúnjẹ o, àwọn èèyàn ni wọ́n kó wá o, Coca-Cola ló kó tiẹ̀ wá o, Pepsi òun ló kó tiẹ̀ òun là òun ò dáná for anybody, òun ti gbọ́ ó ti yé o, ìyàwó òun lọ òun wá tún dáná ara o. èyí kọ́kọ́ jẹ́ dèlílò àkọ́kọ́ fún gbogbo àwọn tí wọ́n jẹun. bàtà wọn ń bọ̀ àfa wa sọ̀rọ̀ kan nínú ọkọ̀, wọ́n ní ó yẹ ká lè di ẹ̀mí wa láwùrè láti má jẹun. kò sí bí ẹ̀mí ṣe fàmọ́ jẹun tó ṣé bá máa ń gbà wẹnu Ramadan, ká nínú Ramadan là wà sájà wẹ́ wá ní ibi tí mò ń lọ gan nìyẹn. nínú Ramadan ọmọnìyàn máa ń ní kápá nínú àwẹ̀ lórí ẹ̀mí ẹ̀, pàápàá jùlọ àwẹ̀ ọ̀ranyàn. nínú oore tí máa ń bẹ nínú àwẹ̀ nìyẹn, èèyàn máa ń ní kápá lórí ẹ̀mí. kódà ẹlòmíì tó jẹ́ ẹ̀sì dọ̀ífùl iman, ẹ̀sì tún rò náà tó rí pé mò ń gbà wẹ̀. so a jẹ́ pé nínú ọ̀nà tí èèyàn fi máa ń ní spiritual development àwẹ̀ jẹ́ kan náà. so hadithi yìí báàbù as-sawmu kaffara. afọ Ali ibn Abdullah wọn haddathana Ali ibn Abdullah qala al-musannif alayhi rahmatullah wọn haddathana Ali ibn Abdullah haddathana Sufyan haddathana Jami' an Abi Wa'il an Hudhayfa. Abu Wa'il yìí Shaykh ibn Salama láti ọ̀dọ̀ Hudhayfa. qala Umar, ó ní àfá Umar ibn Khattab ọlọ́nkọ́ bá yọ́nú sí wọn. wọ́n béèrè kan lọ́jọ́ kan láàrin àwọn sọ̀hábà, wọ́n ní man yahfadhu hadithan ani nabi sallallahu alaihi wasallam fil fitna. ǹjẹ́ láàrí ẹnìkan nínú wa tó gbọ́ hadisi ẹyọ kan báyìí lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó sì mú sórí, tó yẹ kí bá ànábì ṣe sọ gẹ́lẹ́ náà ni ó ṣe sọ fún wa o nípa fitna sáàrí nínú wa. qala Hudhayfa, àfọwà Hudhayfa ibn al-Yaman, ṣe mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa al-fitna ọ̀gá ni Hudhayfa ibn al-Yaman. torípa ànábì fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pamọ́ nínú ọ̀rọ̀ fitna ànábì sọ fún Hudhayfa ibn al-Yaman radiyallahu ta'ala anhu. wọ́n wá ní ana sami'tuhu, èmi mo gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam yaqul, tánàbì sọ wípé fitnatu rajuli fi ahlihi wa malihi wa jarihi tukaffiru as-salatu was-siyamu was-sadaqa. wọ́n láwọn gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam tánàbí sọ wípé fìtínà tọ́mọnìyàn bá kàn fi ahlihi látara ìyàwó ẹ̀, wa malihi látara dúkìá, wa jarihi fìtínà téèyàn kàn látara alábàgbéyàn, tukaffiru as-salatu, irun tá ń kíhun ọlọ́run fi máa ń bá èèyàn pa fìtínà yẹn rẹ̀. was-siyam, àwẹ̀ téèyàn bá ń gbà ọlọ́run máa bá èèyàn fi pa fìtínà yẹn rẹ̀. was-sadaqa, ìtọrẹ àánú téèyàn bá ń ṣe ọlọ́run máa bá èèyàn fi pa fìtínà náà rẹ̀.
afáwa Hudhayfa ibn al-Yaman ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí qal afá Umar ibn Khattab wọ́n ní laysa as'aluhu an dhi wọ́n ní kìí ṣe tí mo ń bí ó nìyẹn ní tó sọ yẹn kìí ṣe béèrè tí mo béèrè ní innama as'al an allati tamuju kama yamuju al-bahr fìtínà tẹ́lẹ̀ ń béèrè tí mo fẹ́ gbọ́ lẹ́nu yín pé ìjánàbí sọ kankan nípa ẹ̀ ó ní fìtínà èyí tó ṣe pé tó bá bẹ́ẹ̀lẹ̀ yóò gbálé yóò gbòkó ẹni tí ó ń là ń bẹ́ yóò kéré fìtínà yẹn lè mí béèrè tó ṣe wípé tí fìtínà yẹn bá dé bí omi òkun ṣe ń rú gbùdùgbùdùgbùdù bí ó ṣe máa rú nìyẹn tí ò ní mọ ẹnìkan ẹ̀rí pé tó mi òkun bá ń rú báyìí kò fẹ́ mọ wípé pírẹsidẹ́ǹtì ló wà ní etí òkun yóò rú bó ni kò fẹ́ mọ pé àfáà Umar ibn Khattab wọ́n ní fìtínà yìí ni mò ń béèrè ǹjẹ́ ààrẹ ni tí ó lè sọ fún wa tó gbọ́n kankan lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú قال أفاوى حذيفة بن اليمان وإن دون ذلك بابا مغلقا wọ́n ní èyí tó ń sọ yìí tó fẹ́ mọ̀ yìí yé kí n sọ in tó tún jù yẹn lọ fún kí ó yìí ó tó dé fìtínà kan tí ó ṣẹlẹ̀ قال fayuftahu aw duna baban mughlaqa lẹ́kùn kan ó ń bẹ èyí tí wọ́n ti tì pa lẹ́kùn fìtínà ni òwe ló ń pa Hudhayfa ní lẹ́kùn fìtínà kan ń bẹ wọ́n tì pa látọjú ayé Ànábì sallallahu alaihi wasallam wọ́n tì pa lójú ayé Abubakar qala fayuftah ṣùgbọ́n tí ẹ bá fẹ́ gbóhùn fìtínà àwọn yóò ṣílẹ̀kùn yẹn tí wọ́n bá sì fi kọ́kọ́rọ́ sí tí ò sí torí pé wọn ò ní mọ kọ́kọ́rọ́ ẹ̀ Ànábì mọ́ bá wa ti pa ní kò sì fi kọ́kọ́rọ́ rẹ̀ lé ẹnì kankan lọ́wọ́ àwọn èèyàn ó gbìyànjú wọ́n fẹ́ ṣí tí wọn ò bá wá rí sí àwọn yòókà sá wọ́n yọ àké sílẹ̀kùn yẹn wọ́n fọ́lẹ̀kùn yẹn dà kọ́l yòókà sá wọ́n fọ́lẹ̀kùn yẹn bẹ́ẹ̀ ni wọ́n fọ́lẹ̀kùn yẹn padà kọ́lá dhaka ajdaru an yughlaq ila yawm al-qiyamah ọ̀nà ajẹ́pẹ́ irú lẹ̀kùn bẹ́ẹ̀ ọlọ́mọdé wọ́n rí sí kọ́lọ̀ ń jẹ́ kí lẹ̀kùn yẹn kó máa wà ní títí pa títí tálkì àmọ́ ọlọ́wọ́ fi dé torí pé lẹ̀kùn fìtínà ni fakunna li Masruq àwọn sàbí wa àwọn tabi'un wọ́n wá lọ bá Masruq ìgbà tí Hudhayfa bó ṣe sọ̀rọ̀ yẹn mọ́nu àwọn tabi'un wá lọ bá Masruq wọ́n ní rẹ̀ Masruq sálù bá wa béèrè lọ́wọ́ Hudhayfa ibn al-Yaman akana Umar ya'lamu man al-bab ṣé Umar ǹjẹ́ ó mọ ta nílẹ̀kùn yẹn gangan torí pé òwe lọ̀rọ̀ yẹn ta nílẹ̀kùn yẹn gangan òwe náà fi pa fas'alahu wọ́n wá béèrè lọ́wọ́ Umar faqal afa Umar wa ni na'am wọ́n béèrè lọ́wọ́ àfáàwà Hudhayfa radiyallahu ta'ala anhu wọ́n wá dáhùn pé na'am Umaru ma ó kàn béèrè ó ma kama ya'lamu anna duna ghadi al-layla gẹ́gẹ́ bí èèyàn ṣe mọ̀ wípé bóòní bá wá báyìí ó dájú pọ́ là ń bọ̀ ṣe pé èèyàn ṣe méjì èní ìmísì ọ̀la ó wà oníyọ́mọ̀lẹ́ jùmọ̀ sábtì ó wà
ọ wà ń bẹ o sí ń bẹ o kú o sí sátọ̀dẹ̀ ó tọ̀dẹ̀ sátọ̀dẹ̀ ìmọ̀ àmọ̀dájú ni wípé ọ̀la ń bọ̀ táyé ọ̀bá ti parẹ́ o ọwá wà ń bẹ o sí ń bẹ o ní òbí sọ pé kọ́lá mọ́ wà ní tó fẹ́ fàyọ́ bẹ̀ pé Umaru mọ̀ bí ní àmọ̀dájú ọmọlẹ̀kùn ẹ àwọn àfáà wọ́n jẹ́ kó yé wa pé lẹ̀kùn yẹ gangan Umaru náà ni nígbàtí wọ́n ti pa Umar ní fìtínà ti bẹ̀rẹ̀ so hadith yìí ó ní àwọn àlàyé eléyìí tí pẹ̀lú ògo Ọlọ́run tí a ṣe níjókòó tí ń bọ̀ ṣùgbọ́n mahallu shahid èyí tá a fẹ́ fi ṣe ẹ̀rí lò ń bẹ̀ òun náà ni fitnatu rajul fi ahlihi wa malihi wa jarihi tukaffiruha as-salat was-siyam was-sadaqa pé ààwẹ̀ ó máa ń pa fitna tọmọnìyàn bá rí ó máa ń pa rẹ̀ fitna yìí fitna wo ni afá Hudhayfa gbàlérò láàyè inṣáàlá ta'ala tó bá di ìjókòó tí ń bọ̀ lọ́la a ó kẹnubọ̀ àlàyé náà ẹ̀rẹ́gẹ́ mo ṣàlàyé fún wa pé khasara ni ìmọ̀ ńlá ní sọ́nù kí ìjókòó Sharh Sahih Bukhari kó mọ̀ máa sí nítorí pé ìmọ̀ tí ń bẹ nínú súnnà ọkọ̀ ojú ẹ̀ ìmọ̀ tí yóò fi ṣe ayé tí yóò fi ṣe alkiyama láàbí mọ̀ pé Islam yìí kó tó lè yé wa dáadáa a gbọ́dọ̀ fararo súnnà dáadáa sẹ́rẹ́ hadith dáka yìí in tó kó sínú ó kọjá báàbù tó wà yìí nìkan torí pọ̀pọ̀lọpọ̀ nǹkan ó kún sínú ẹ̀ àti àwọn àlàyé àti fìtínà èyí tí ń ṣẹlẹ̀ láwùjọ wa di sin ń bo ló ti bẹ̀rẹ̀ ǹjẹ́ ó lè kúrò tálkì àmọ́ òfìdé hadisi yìí ó sàlàyé gbogbo ẹ̀ fún wa insha Allah ta'ala abẹ́ Allah subhanahu wa ta'ala kó sẹ́wà kú lórí dáadáa ju ìjókòó tí ń bọ̀ lọ a ó sàlàyé àwọn ẹ̀kọ́ àti àwọn nǹkan tó yẹ ká gbọ́yé lórí hadithi pàápàá jùlọ eléyìí tó so mọ́ ọ̀rọ̀ àwẹ̀ tá ń sọ yìí àti èyí tó so mọ́ àwọn nǹkan míì náà tó yẹ kó yé àwa mùsùlùmí kásì lọ mọ̀ wípé ikú àfáwà Umar bin Khattab fitna ló jẹ́ fún umar yìí fitna yóò dẹ̀ kúrò dìsí àfáwà Umar náà ni albab lẹ̀kùn yẹ tí wọ́n fẹ́ ṣí tí wọ́n ò ṣí tí wọ́n padà rún lẹ̀kùn yẹ rún lẹ̀kùn yẹ kásòrò báb rún lẹ̀kùn yẹ igtiyalu Umar bin Khattab ò ní pípa tápà fún Umar bin Khattab radiyallahu ta'ala anhu warda yọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kuma ṣe bá yọ sí wọn wa jami'i sahabati rasulillahi sallallahu alayhi wa sallam inshallah ta'ala nakifu una ada ìdánilẹ́kọ̀ọ́ wa náà dúró níbi tá àti dúró yìí tó bá di ọ̀la inshallah ta'ala a ó tẹ̀síwájú lérí ọmọ ẹ̀yà wa tí a ń gbá ìtọrẹ àánú fún nípa ti ọ̀rọ̀ ojú abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ́ bá kí ó bá wa fi ọmọ ìyá wa náà ṣe kòǹgẹ́ iye tí à ń wá 2 million naira ni a rí 1.5 600 àmì 1,510,600 naira ń taari ní owó tó kù ó jẹ́ 489,400 naira pẹ̀lú àlàyé tó tẹ̀mí lọ́wọ́ ilé ìwòsàn medical center kan wà ní orílẹ̀-èdè ní ìlú Kano èyí tó ti pé orílẹ̀-èdè Saudi Arabia àwọn ni wọ́n gbé medical center yẹn kalẹ̀
wọ́n ti sí branch ẹ̀ka náà nìbàdàn báyìí nítọ́jú ọmọrò ojú òun ni wọ́n mójútó tí wọ́n dẹ̀ máa ń subsidize ẹ̀ láti lè jẹ́ kó máa jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo mùsùlùmí tó bá ní ìpèníjà ojú. ẹ̀rí pa àwọn ọmọ ìyá wa nílẹ̀ haúsá wọ́n máa ń ní ìpèníjà ojú púpọ̀. wọ́n ń pe àwọn ìjọ kan nínú àwọn kìrìyó wọ́n ń pè wọ́n ní ECOWAS sáwọn náà ni tí ẹ bá mọ àwọn ilé ìwòsàn ńlá tán gbé kalẹ̀ ní north fún ojú wọ́n fi kó ọ̀pọ̀lọpọ̀ haúsá wọ́n fi kó ọkọ̀ mẹ́sàn eléyìí ló fà á tí àwọn tí wọ́n láǹfààní láti lè bá ìjọba orílẹ̀-èdè Saudi náà sọ̀rọ̀ pé ẹ̀yin náà wá dá ti Islam múlẹ̀ láti lè jẹ́ kó máa jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo àwọn mùsùlùmí tán bá ní ìpèníjà ojú kọ́lọ́n kó bá san ìjọba Saudi lẹ́san dáadáa kó bá wa ṣe ìkúnlọ́wọ́ àti ìtọ́sọ́nà fún àwọn tí wọ́n ń darí wọn kó sì bá ṣe ìdúrótì àti ìtọ́sọ́nà fún àwọn àfáàbẹ̀ àti gbogbo àwọn àìmà kó sì bá ṣe ìtọ́sọ́nà fún àwọn shabab àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè náà kọ́lọ́n má jẹ́ kí bàjẹ́ ọwọ́ bẹ̀ láíláí kọ́lọ́n ọba kí ọba àdúró tì wọ́n wá dá ilé ìwòsàn yẹn lẹ̀ sílùú Kánò ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ló ti jàǹfààní ẹ̀ yàtọ̀ sí wípé wọ́n gbé kalẹ̀ kì í ṣe mùsùlùmí nìkan ló ń jàǹfààní ẹ̀ tí ìṣe mùsùlùmí náà lọ́wọ́ àwọn wá subsidize èló làwọn ECOWAS ń gbà àwọn subsidize tiwa ìjọba Saudi náà wá náwó tó pọ̀ lérí ẹ̀ kódà gbà mí bẹ́ẹ̀ tó bá lọ gbé o lè gba glasses lọ́fẹ̀ẹ́ kan fún ọ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n tó bá ní ìpèníjà ojú kan àbí mi tó bá láǹfààní tó bá yẹ lọ sí Kánò kó débẹ̀ wọ́n ń pèlè ìwòsàn náà ní Makka. bákan náà pẹ̀lú ìgbìyànjú àwọn èèyàn wa àwọn àfà súnà ní South West bíi náà wọ́n ti wá sí branch kan níbàdàn ló wà so ẹni tí ò bá lè lọ sí Kánò ó lè lọ ti Ìbàdàn yẹn náà ọ̀fẹ́ ló pọ̀ èyí tó bá jọmọ́ ojú tó sì jẹ́ pé èèyàn sanwó sí náà níbẹ̀ wọ́n ti ṣe ní fúfúyẹ́ wọ́n subsidize ìyẹn ló fà á tó jẹ́ pé ọmọ ìyá wa tí wọ́n ní ìpèníjà ojú táǹgbà bí sẹ̀bílẹ̀ láì fún ẹ̀ ilé ìwòsàn tí wọ́n lọ 7 million ni wọ́n ní wọ́n mú wa kódà kìí sọ̀rọ̀ bí ọdún 3 sẹ́yìn wọ́n wá ní 2 million ní Kánò Ìbàdàn náà ti fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ní Kánò náà ti lè ṣe in tó ń ṣe wọ́n náà ní retinal detachment 2 million láti ń gbà láti ìjọ kò pé ẹ̀rù sì ń bà wá in tó jọ mọ́rọ̀ ojú in tí èyàn gbọ́dọ̀ tètè mójútó ní tó bá ti pẹ́ jù tó bá ti bàjẹ́ jù kò ní ṣe tún ṣe mọ́ kọ́lọ̀n kó ṣọ́ wa ń bẹ̀ àwọn rò pé kí la lè ṣe owó ni ò pé nínú àánú Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ dókítọ̀ wọ́n wá pè wá pé kán tètè wá ṣe iṣẹ́ fún ọmọ ìyá wa yìí nítorí pé tó bá ti ń pẹ́ sí ojú yẹn lè bàjẹ́ pé kódà náà àwọn àǹfààní táwọn tó fẹ́ ká jẹ ó ní wípé gbogbo ọjọ́ àkọ́kọ́ níbẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan wọ́n tún máa ń fún àwọn èèyàn ní discount ní ẹ̀dùn ọ̀kẹ́ nínú 2 million ọjọ́ kìíní ọjọ́ kejì àwọn tó bá fọ́ọ̀lù sásìkò yẹn wọ́n tún máa fún wọn discount tó wọ́n yóò tún reduce ju ìyẹn lọ ìyẹn la fáwọ̀ pé ìwọ̀n bẹ́ẹ̀ yìí tá a ti rí lẹ́yìn náà kẹ́niyàn máa lọ àti mọ̀ discount tí wọ́n fún
so láfi wò pé ọmọ ìyá wa náà yóò gbéra nírọ̀lẹ́ òní pẹ̀lú ògbọ́lọ́ yóò mọ̀júmọ́ sí Kano ní ọ̀la sábtì tí í ṣe 31st of January so yóò lè lọ sílé ìwòsàn yẹn níjọ́ Saturday yẹn so yóò lè láǹfààní nínú àwọn tí wọ́n búkù fún ní ọjọ́ Monday bí inna ta'ala kó náà lè jàǹfààní discount yẹn so díẹ̀ tá a fi rò wípé níta ti rígbà yìí kó máa lọ tí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kó yà sára rẹ̀ fún akọ́sí pé àní tó fowó mi kún mọ́ pẹ̀lú discount yẹn alhamdulillah tó bá ipá tó wá fi owó mi kún náà a mọ̀ pé láàrin ara wa a mọ̀ sáré yẹn so abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kó fọmọ ya wa náà sí kún gẹ́ dáadáa o àti gbogbo ẹnikẹ́ni tó bá ní pèníjà àìlálàáfíà kọ́lọ̀n mọ́ da ẹni kọ̀ọ̀kan wa gúnlẹ̀ gbogbo tí ń jẹ́ ìmọ́lẹ̀ lára wa kọ́lọ̀n kọ́ mọ́ gbà kó lára wa birahmati ya arhamar rahimin gbogbo àwa tí a kópa lọ́nà kan àbọ́nà míì ọlọ́run kó mọ́ dùn wá ní ládàá o ẹni tó ná díẹ̀ ẹni tó ná púpọ̀ ẹni tó fàdúà ọmọ ìyá wa náà lọ́wọ́ ọlọ́run bá kó sẹ́yìn kọ̀ọ̀kan lẹ́sàn dáadáa so pẹ̀lú ògo ọlọ́run bó bá tún ṣe tún jẹ́ tọmọ ìyá wa náà bá ti dọ̀hùn a máa tún ṣàlàyé fún wa so n tá a sì nílẹ̀ yìí kó sì máa lọ náà abẹ́lọ́run subhanahu wa ta'ala kí ọlọ́run kó má jẹ́ kójú náà ti bàjẹ́ tán bá dọ̀hùn wípé ẹ ti wá pẹ́ kọ́lọ́run kó má ṣe bẹ́ẹ̀ kọ́lọ́run kó fi wọ́n ṣe kòǹgẹ́ dáadáa lórí wítọ́jú ọmọ ìyá wa náà kọ́lọ́run ó sì bá wa dá ìríran rẹ̀ padà bó ti tó àti bó ṣe yẹ tọ́lọ́run bá dá ìríran rẹ̀ padà ọlọ́mọ gba ìríran tiwa náà birahmatika ya arhamar rahimin gbogbo tí sì jẹ́ ìmọ́lẹ̀ lára wa ọlọ́mọ kó má gbà kúrò lára wa birahmatika ya arhamar rahimin bákan náà iṣẹ́ masjidi wa arọ ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ sólà ẹ̀rí pé ń gba àbẹ̀rẹ̀ dárúsù ààrí ẹ̀rọ gbòǹgbòǹ ààrí lò àwọn nǹkan kọ̀ọ̀kan ló ń ṣẹlẹ̀ gbogbo eléyìí nísìnyí àfẹ́ kó ṣẹlẹ̀ ní oṣù Ramadan tafsiri wa oríṣiríṣi àwọn dùrúsù yóò máa wáyé àwọn nǹkan tí a sì ń sáré rẹ̀ kí Ramadan tó wọlé a lè rí ẹnìkan ṣoṣo tí ó gbé gbogbo àwọn gájẹ́tì tí èèyàn máa ń lò nínú Ramadan tọrọ ó máa jáde tí gbogbo àlùkùn máa jàǹfààní ń bẹ ẹni tó bá ṣe eléyìí náà fali nafsi orí ara náà ló ṣe fún torí pé ta bá ń sọ ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì tí bá ń jáde dáadáa tó sì ń dé tí gbogbo èèyàn láyé ìwọ náà ti nípinnu ládàá kìí ṣàfáà tí ń sọ̀rọ̀ yẹn nìkan ló gba ládàá ìwọ ọmọ gba ládàá kọ́dà kó ojókòó ní ṣọ́ọ̀bù rẹ kọ́ ọmọ tajà ó sì ń gba ládàá látara ń tó ná sídìí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala so látara àdéhélé yìí ẹ̀dẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa ká sojú kòkòrò àti náwó sójú ọ̀nà Ọlọ́run ká sojú kòkòrò àti máa náwó sí ojú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala iṣẹ́ masjid wa owó lè tí a ń gbà lọ́wọ́ 5 million là ń wá àti rí tó ti tóbi 3 àti ní tó tóbi 3 bàbá rí 2 million yóò parí gbogbo iṣẹ́ tó kù so kẹ́ni kọ̀ọ̀kan wà náà ẹ̀jẹ̀ ká gbìyànjú alẹ́rẹ́ nìkan tó so ó gbé kalẹ̀ ó máa jẹ́ sọ́dákọ́ tó jẹ́ àríyá Ọlọ́run kún wa lọ́wọ́ tó bẹ́ẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ ẹlòmí ò sì lágbára òun mẹni tó lè ṣe ẹlòmí ò lágbára kò mẹni tó lè ṣe ṣùgbọ́n lè ṣàdúrà pé Ọlọ́run bá yóò yà sára rẹ̀ sókè Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe ní wọ̀n fún wa eléyìí ò bùkátà kábíyà tún máa kọ lẹ́tà sórílẹ̀-èdè kan ọ̀pọ̀lọpọ̀ wa náà la ní sólà nulẹ̀ ẹlòmí 10 million lórí pàdánù jẹ lórí pàásùn ájì fàmá bá lù ibi tó jẹ́ ilẹ̀ Allah subhanahu wa ta'ala so kọlọ́run subhanahu wa ta'ala àwa nípinnu pé àwọn òní kọlẹ́tà sórílẹ̀-èdè kankan sí Saudi kankan lórí pàáyì sólà àwa ara wa báyìí òun náà ní kẹjẹ ká ṣe torí pé ládá òun lára Saudi ń fẹ́ ó sì dámi lójú pàwà náà àwọn náà wá ládá lè yóò fi kìdò sáàtì ní sáàtì bọ́lọ̀n bá ṣe bùkún wa tó bó ṣe bùkún wa mọ́ káwà náà gbìyànjú abẹ́ Allah subhanahu wa ta'ala kọlọ̀n kó mọ́ pọ̀ wá nípa ọ̀ kọlọ̀n kó sínú ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa
Account details, Masjid 05199344459. GT Bank, Darus Sunnah Islamic Foundation Mosque. 05199344459. GT Bank, Darus Sunnah Islamic Foundation Mosque. وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.